rally wa tó ń bọ̀ yìí fàájà rally ni rally tá máa ṣe tó yẹ pé a ní expect rally míì mọ́ tó máa jẹ́ rally tó jẹ́ pé lẹ́yìn eléyìí celebration to Yorùbá nation ló kù àbí nínú inside Yorùbá nation gan. ẹ já sáré gbọ́ ọ̀rọ̀ lẹ́nu brọ́dà wa Àdìgún Mákànjúọlá ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ kóòtù òjíire. ọmọ Yorùbá rally tá fẹ́ ṣe ó jẹ́ rally tó yẹ pé it is well planned wọ́n plan ẹ̀ dáadáa tó jẹ́ pé kò ní sí failure kankan tàbá ti jáde síta. irú rally gbogbo àwọn ọmọ Yorùbá rally tá fẹ́ ṣe ó jẹ́ rally tó yẹ pé it is well planned wọ́n plan ẹ̀ dáadáa tó jẹ́ pé kò ní sí failure kankan tàbá ti jáde síta. irú rally tó ń bọ̀ yìí kò ń ṣe rally tá a máa ṣe tàbá kó lórí rally à ń padà sórí lógun orí ìyàwó wa wọ́n padà sórí lọ́jà àmàlà àti gbẹ̀gbẹ̀ àti ewédú. is occupied Yorùbá nation. eléyìí dàbí two EndSARS ní bó tẹ́lẹ̀ máa ń lé ju EndSARS lọ. we are occupying our land until we take absolute control of our territory. And we'll be fortified enough not to allow the enemies to come and kill us on our territory during this process of showing to the whole world that the Yoruba nation is ready to emerge. Gbogbo olùgbọ́ tó bá ń gbọ́ mẹ́sẹ̀jì yìí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà afẹ́kẹ́ ní ìkìyà kẹ̀dẹ̀ pinnu pé never again shall we have the cause láti sọ pé afẹ́jáde wá ṣe another rally lẹ́yìn tá a bá ṣe gbogbo àwọn rally tàbí ṣe ìtàn because it will be the last rally that will give birth to the emergence of a sovereign state of Yoruba land. Gbọ́dọ̀ bẹ̀rù àwọn tí wọ́n máa kó àwọn tank kó gbé àwọn mọ̀pá àwọn tó nílẹ̀ ló dìde wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀tọ́ wa ni láti jà fún òmìnira wa. Gbọ́dọ̀ bẹ̀rù rárá, gbọ́dọ̀ fòyà, gbọ́dọ̀ dálẹ̀. Nobody must go behind to negotiate with the oppressors except on the basis of our primary demands and objectives. In the process of doing this protest, rally in an organized, massive manner, we feel maybe our strength and our power will feel away. That is when we should continue to develop more courage and spirit of resistance. Tọ́ba fi pé tábà ṣe fún 1 week 2 weeks, àwọn máa demobilize wa. We want to assure them pé Ọlọ́run Elédùmarè tó gbé iṣẹ́ ilé wa lọ́wọ́. Two leader wa Professor Ademaje Akintoye àti Sunday Igboho àti gbogbo àwọn leaders wa they have been very very vocal and been very very prominent on this matter. Àti wà lẹ́yìn Ọlọ́run will give us no victory. Mo kàn fẹ́ anyway tẹ́ bá wà ẹ bẹ̀rẹ̀ sí ní gbáradì Fensic and Panadol kó máa lọ without any fear or anxiety. By second week of March or thereabout, till the coast is clear, the trumpet of liberty will sound and every Yoruba person must troop to the street in an organized form, fearlessly, to tell the whole world that the sovereign Yoruba nation is at the verge of being created. God bless us and we shall never fail. Yoruba nation, no going back. Yoruba nation, now, Yoruba nation is here. Èmi Àdìgún Mákànjúọlá, the messenger of the Yoruba nation. Ló kí gbogbo lé o, freedom lẹ Yorùbá dandan ni o. Fatherland of death ni Ọlọ́run ò ní jẹ́ ká kú. Freedom yẹn àgbà ni. It's not giving but it is taking. Eléyìí àwa ti gbà náà Ọlọ́run ti di ṣe. God bless you. Ẹ̀yin èèyàn mi, mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé eléyìí tá a gbé lọ́wọ́ yìí kì í ṣe ṣeréṣeré o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé rally eléyìí tá a fẹ́ wọ̀ yìí eléyìí ò ṣe ṣeréṣeré sẹ́ẹ̀. Rally eléyìí tí à ń pinnu lọ́wọ́ pé a máa wọnú ẹ̀ kì í ṣe erémọdé, kì í ṣe tẹrémọdé. Rally tá a máa ṣe tó jẹ́ wípé a tún nírò pé ǹjẹ́ wo la tún fẹ́ gbé rally míì jáde òun lélẹ́yìí tó ń bọ̀ yìí. À ń rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáláyé gbogbo ibi tẹ́ ẹ bá wà afẹ́kẹ́ ẹ dìde. Iṣẹ́ ń lọ lójoojúmọ́
lórí bí rally yìí ṣe máa wà successful tó dẹ̀ máa bí Yorùbá nation. Ẹ̀yin ènìyàn mi, off it. Ẹ̀yin ènìyàn mi, kì í ṣe pé a fẹ́ jáde pẹ̀lú ìgò àbí àdá àbí nǹkan kan, torí pé tẹ́ ẹ bá gbọ́ pé rally fàájá ni, ẹ lè wò pé àbí wọ́n fẹ́ kó bọn jáde ni, àbí wọ́n fẹ́ káta jáde, àbí wọ́n fẹ́ kó àdá jáde ni. No, ó ti yé? No, kò sí tó jọ, ṣùgbọ́n a máa jáde ní ìjáde ọmọ bíbí ilẹ̀ Yorùbá, báwọn baba ńlá baba wa náà ṣe máa ń jáde, tó yẹ pé wọ́n lè wò ó wẹ́ ibi tá à ń lọ yìí ẹ ṣáàjì àdìrà dání. A máa jáde ní ìjáde ọmọlúwàbí, ṣùgbọ́n rálì eléyìí tó ń bọ̀ yìí, ẹ̀yin èèyàn mi, ẹ ti lè máa gbọ́ àtòrí àwọn kan ti ń gbé kiri tó ti ń sọ̀sọ́kúsọ kiri, Ìgbòho lè ṣe rálì báyìí, Ìgbòho lè wálé báyìí, Ìgbòho lè ṣe gbá báyìí. Wọ́n ti oríṣiríṣi la ti ń gbọ́, oríṣiríṣi la ti ń gbọ́. Mo gbọ́ àwọn voice note yẹn, mo kọ̀ rẹ́rìn pé àwọn guys yìí wọn ò mọ Ìgbòho. Tó bá yẹ pé wọ́n mọ Ìgbòho ni wọ́n á mọ̀ wípé nítorí struggle yìí l'Olódùmarè ṣe dá bàbá yìí, nítorí pé kí àwa ọmọ Yorùbá ká lè ní òmìnira. Òun ni bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ, òun lọ́lọ́run ṣe dá. Lẹ́yìn tí mo gbọ́ àwọn voice note yẹn, Ìgbòho lè wálé, Ìgbòho lè ṣe kíní kan, Ìgbòho ń tàn wọ́n ní Ìgbòho ṣe. Mo wá rí voice note kan, èèyàn kan wá ṣe voice note pé ìwọ tó sọ pé Ìgbòho lè wálé, Ìgbòho lè tàn láti gbà tí bàbá Germany nígbà tí bàbá ti wà ní Germany, ìran bàbá àwọn ẹ̀gbọ́n ẹ̀ mélòó ló ti jáde tó tẹ̀ pé òkè o, àwa náà àti wà ń lé o, Ìgbòho wà ní Germany, àwa tá wà ń lé ẹja lead the struggle yìí. Kò sí. Bàbá tó wá ó tún wá sọ̀rọ̀ jáde pé nínú ọdún 2025 yìí sẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá máa kúrò nínú Nàìjíríà. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀, ẹ̀yin èèyàn mi, bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ jáde ní ọjọ́ kìíní àná. Wọ́n sọ̀rọ̀ pé Ọbásanjọ́ ó jáde bí ìnàkí, ó ṣe gbá ó ṣàwo, ó ṣe kinní kan pé kò tiẹ̀ lè kó behave bí ọmọ Yorùbá. Ká tẹ̀ gbà pé ìyá Yorùbá, bàbá ẹ̀ Ìgbò. Ẹ̀yin èèyàn, mo ní nǹkan tí mo fẹ́ fàyọ o. Àwọn èèyàn kan tún dìde, wọ́n tún bẹ̀rẹ̀ sí ní jamla. Ó sọ̀rọ̀ sọ́básanjọ́, ó bú Ọbásanjọ́, ó sọ̀rọ̀ sọ́básanjọ́ bẹ́ẹ̀ yẹn, ó ṣe kinní kan. Ṣùgbọ́n Ọbásanjọ́ ọ̀hún ló jáde tó gbé àpèrè àwọn baba ńlá baba wa tó fi ṣe yẹ̀yẹ́ ní gbogbo àgbáyé. Tí ọba bá dọ̀bálẹ̀ fún mi ní kọ̀rọ̀, tó bá dọ̀bálẹ̀ fọba ní gbangba, ọba tún máa wá dọ̀bálẹ̀ fún mi ní kọ̀rọ̀. Ó gbé orí àpèrè ilẹ̀ Yorùbá, ó fi ṣe yẹ̀yẹ́ káàkiri àgbáyé. Ṣé olóyè ò right? Mo kàn ń sọ fún ẹ̀yin tó yẹ pé onísọkúsọ játijàti nìyí, tó yẹ pé oní kébékébé. A fẹ́ gbé rally jáde, ẹ tún jáde again, ẹ tún bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lù. Rally wo ló fẹ́ wá ṣe? Ṣé ó lè kúrò lọ́hùn yẹn ni? Ṣé ó lè ṣe kíní kan ni? Ìgbòho ṣàmánì, ẹkùn ọkọ̀ Fúlàní. Ẹ̀yin ènìyàn mi, kì wá ṣe Ìgbòho nìkan mọ́. Àwọn onílẹ̀ gbogbo káàkiri àgbáyé, gbogbo wọn ti dìde. Ṣé rí rally eléyìí? Ìwọ tó bá wò níwò wípé jamla ni, wọ́n tún sọ̀rọ̀ ni. Ìwọ mo máa kọ̀rọ̀ ẹ pé kó dira ni, torí mi ì gbọ́dọ̀ sọ pé kó má dira. Rally eléyìí tá fẹ́ ṣe bẹ́ẹ̀ yìí náà ṣáà ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà. Èmi ò kí ẹ̀ nípa pé wọ́n gé orí èèyàn lénìí, wọ́n gé orí èèyàn lọ́la. Ó ti di bárakú. Ẹni tí ò bá dẹ̀ múra, ó máa kàn án. Eléyìí òun ṣe pé kékeré. Ṣé ẹ tí ì gbọ́? Ẹ̀yin èèyàn mi, mo ní ṣé ẹ tí ì gbọ́ pé youth leader Afẹ́nifẹ́re ó ń bẹ lọ́wọ́ kidnapper bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ó ń bẹ lọ́wọ́ wọn báyìí tí wọ́n ń wá 100 billion kiri. Ṣé ẹ tí ì gbọ́ ni? Àwọn guys yẹn ti upgrade. Wọ́n ti rí pé kó máa jíyàn gbé nínú ẹ̀gẹ́, kó máa ṣe yẹn, wọn ò rí nǹkan kan gbà mọ́. Wọ́n á wò pé ẹja ta sáwọn high class yìí jàre. Ẹja lọ máa gbé bí local government chairman, ká lọ máa gbé ìyàwó honorable. Wọ́n gbé ìyàwó kí lorúkọ Odùmọ̀ṣù láìpẹ́ yìí. At least wọ́n gbowó díẹ̀ lọ́wọ́ wọn kó tó di pé wọ́n rí wọn mú.
mọ̀kànmọ̀kàn ní kinní yìí tó bá ti wá yá ó máa wá bloody tó yẹ pé ọmọ yín ò ní lè ṣeré níwájú ìta ẹ ní lè gbà kọ́mọ yín jáde síta mọ́ tá a bá tètè ṣe nǹkan tó yẹ ká ṣe lójú fìfò ojú fìfò àrólé Odùduwà bó ti sọ Yorùkúrẹ́ o tá a bá tètè ṣe nǹkan tá a fẹ́ ṣe lójú fìfò Yorùkúrẹ́ nìyẹn o tá a bá tètè ṣe nǹkan tá a ní ṣe lójú fìfò nǹkan míì àgbẹ̀yìn wọlé nǹkan míì àgbẹ̀yìn wọlé òun la ṣe ń pariwo fún yín tó bá yá ṣe pé ẹ tí bẹ́ẹ̀ ṣe wà báyìí ẹ lè lọ oko bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò sẹ́ni tó lè dá rìnrìn ẹ lè láyàláyà kẹrin ní 9 o'clock just 9 o'clock kì í ṣe 10 o'clock o just 9 o'clock just 9 o'clock ẹ lè rìn mo ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo ní wọ́n ti ní ìdìbò just local government chairman ìdìbò tó ń lọ wọ́n ti pààyàn kan láàárọ̀ yìí báyìí fídíò ẹ̀ wà lọ́wọ́ mi picture ẹ̀ wà lọ́wọ́ mi wọ́n ti pa ẹni yẹn wọ́n lọ bust ibì kan àwọn kan gbé àpótí ìdìbò wọ́n arrest wọn gbogbo ẹ̀ bálabàla ẹ̀yin ènìyàn mi rally tó ń bọ̀ iṣẹ́ bá mi sọ fún brother sisters yẹ pé kó ní kálukú ṣe kíni on this one for me kó ní kálukú ṣe kíni kó ní kálukú lọ tọ́jú ara ẹ̀ ẹ̀yin èèyàn mi mo tún fẹ́ fi àkókò yìí fẹ́ bá gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ bá wò pé ẹ fẹ́ kí gbogbo wa jọ kọ́mọlùbọ́ pé ká jọ jáde group kan wà tí mo máa tún play nsìn tẹ́ máa gbọ́ ohùn lẹ́nu bàbá wa yẹn tó bá fẹ́ darapọ̀ ẹ gbọ́ ẹja sáré gbọ́ voice note yìí náà. Ẹ káàárọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ mobilization group mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú dùnú láàárọ̀ yìí wípé mo fẹ́ fà mí sí àkíyèsí kankan lára àwọn àpẹẹrẹ tí Ọlọ́run fi hàn wá wípé ó yẹ ká mú meeting wa yìí seriously ká lè gbáradì gẹ́gẹ́ bí gbogbo àwọn ẹgbẹ́ ìlúkù àti kọ́mítì tó wọ́n ti dá sílẹ̀ láti ṣàkitiyan lórí òmìnira ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún láàárọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé ó jẹ mí lógún ó dẹ̀ ká mi lára ní tòótọ́ wípé àwọn kan wà láàrin wa bó tiẹ̀ ṣe pé wọ́n wà nínú ẹgbẹ́ yìí nínú this same particular platform wọ́n lè wà káàkiri gbogbo other platform tó yẹ pé agenda àwọn tó gbé dání yàtọ̀ sí agenda tí bàbá Adébánjọ Akíntóyè gbé dání àti Sunday Olóyè Ìgbòho Kóìkì Fatai Ògúnwùmídó àti gbogbo wa tá à ń sọ̀rọ̀ nípa òmìnira ilẹ̀ Yorùbá. Mo fẹ́ kẹ́ realize nǹkan kan wípé nítòótọ́ làwọn kan ti ń bá ìrìn àjò yìí bọ̀ even kí bàbá Adébánjọ Akíntóyè tó dé láti Amẹ́ríkà láti wá preside over the general leadership of this movement láti pín ilẹ̀ Yorùbá. Àwọn kan wà láàrin wa nínú gbogbo àwọn ẹgbẹ́ yòókù tó yẹ pé wọn ò fi tọkàntọkàn àti tínútínú wọn ò fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá unite under her common leadership bàbá Adébánjọ Akíntóyè because of their vested interest. Wọn ò dẹ̀ tún fẹ́ káwọn kan wọn ò fẹ́ kán gbóhùn àwọn kan tó wọ́n fi pa wọn yẹn pé bóyá àwọn ẹ̀mọ́ ọba shadow wọn ni àbí àwọn nílé control wọn because wọ́n wà lóyà sí bàbá Adébánjọ Akíntóyè àti àwọn ẹ̀mọ́lá and others. But mo fẹ́ sọ fún yín àwọn information tó jáde táwa gbọ́ lórí ìkànnì ayélujára tó lè jẹ́ pé òótọ́ ni Trump ti ṣetán láti free Biafra nígbà tó nínú ọ̀rọ̀ tó sọ ó include Southern Nigeria tó kọ àwọn ọmọ Yorùbá nation. Mo fẹ́ fi àtìkò yìí ní tọ̀wọ̀tọ̀wọ̀ láti bá yín sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ju vested interest lọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ju individual interest lọ àwọn tó bá gbéṣẹ́ lé lọ́wọ́ pé ká lọ ṣe nǹkan báyìí fún orílẹ̀-èdè Yorùbá ẹ ti mọ̀ wípé part of àwọn èèyàn wa náà ló máa wà ní nǹkan tó máa jẹ́ ìtẹ̀yìn wọn Nàìjíríà nígbà tá a bá gba Yorùbá nation tán. Ẹ jẹ́ ká fi òtítọ́ àti òdodo ká fi tẹ̀lé struggle yìí. I have been in this struggle for over 20 years. And the more contribution táwa ti make and the more sacrifices that we are willing to make not because we are the frontliners not because that we want to be seen as the frontliners or because we've been at the forefront tẹ́lẹ̀ and even now but because I feel pé what is most imperative what is most important tí gbogbo àwọn Yorùbá ń sìn ní pé kó rí orílẹ̀-èdè Yorùbá kó dúró gbọ̀ngbọ̀n inú òmìnira ká gba independence wa
àwọn kan lè máa ṣe for probably class and personality interest but ọ̀rọ̀ tó wà lẹ́yìn ju yẹn lọ mi ò parọ́ fún yín mo ti send link bí mo ti get information Trump fún gbogbo àwọn tó ní platform tí mo lè send ẹ̀ sí either at individual level or at platforms level or ghost level. Trump ti ṣetán láti ṣe the needful ó kù sí wa lọ́wọ́ àwọn ọ̀gá ní ṣáwọn ará àtàlù máa wá gbà wá ní iye tá ti ń ṣe fún wa ṣáàtì gbára wa látọ̀dún tá ti ń bàbọ̀ tẹ́ bá rẹ̀ tó máa fún wa opportunity for us to assert ourselves 100% wáyé tẹ́ ẹ̀ jẹ́ ká assert ara wa ká dúró gbọ̀ngbọ̀n wípé òmìnira ẹ̀ gangan fún orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ẹ tó bá gbọ́wọ́ mi tó bá wù kó fi sí ẹ̀yìn etí tó bá wù kó fi ṣègbéraga àwọn ló mọ̀ mo mọ àwọn kan tó wọ́n jókòó síbi kan tó yẹ pé wọ́n fi ìpè báwo ló ṣe máa já àwọn kan àwọn ló yẹ àwọn ló tọ́ sí but mo fẹ́ kó yá àwọn èèyàn pé tẹ́ bá ń lo àwọn philosophy báyìí àti spirit báyìí so tí Yorùbá nation bá dé ṣé irú ẹ̀yin lẹ́fẹ́ wá lọ́ọ̀dẹ̀ over us ni àbáwọn èèyàn ló ní right láti sọ wípé àwọn gbogbo akitiyan tó lókàlùkù ṣe láti gba òmìnira fúnlẹ̀ Yorùbá nǹkan tí mò ń sọ ó yé mi dáadáa ó lè láwọn nǹkan tí mo mọ̀ tí wọ́n kéwì lè sọ síta àfi tá a bá bẹ́kẹ̀ because we know that what is most important to us now ni ká gba Yorùbá nation ká gba orílẹ̀-èdè wa nínú òmìnira. We need to be proactive. We need to be focused. Baba said after the Bebel Marathon, the main agenda will be unveiled in empirical terms, in practical terms. What will I play? Ṣé o wípé a fẹ́ participate within the context of our individual interest ni àbí for us to pool all our resources together to get Yoruba people liberated. International community is backing us now. Wọ́n ti fún wa ní leverage. Àwọn olùwà ni wọ́n ti understand ẹ̀. Àwọn olùwà ni wọ́n ti key inside ẹ̀. So ó bẹ́tà kólúkálukú jókòó kó ṣe deeper introspection owó tó fẹ́ play. Eléyò kì í ṣe APC kò ṣe PDP kò ṣe Labour. This is liberation movement. This is liberation process. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ ara wa. Are we ready for it or we are èmi ọ̀gá tí mo ní Ọlọ́run ni mo ní as my leader tí mo wà lóyà sí àti bàbá Adébájá Akíntóyè àtàwọn ọ̀rọ̀ mìíràn lọ́tọ́ lọ́run ti place at this time at vintage position láti liberate wa kólúkálukú máa lo struggle yìí láti promote rẹ̀ or their brand or whatever. The main focus now is to promote the emancipation process of the Yoruba nation and to be so confident that we are doing it on behalf of our people, not on behalf of ourselves. It is for the Yoruba people. So èmi àdùnmá mi láti mo sọ̀rọ̀ láwọn yìí mo ń sọ lórí àwọn nǹkan tí mo observe ni àwọn kan wà tó jókòó síbi kan tó fẹ́ kọ́ wá pé àwọn báwọn ṣe tó ọkọ̀ handover láwọn lọ́wọ́ táwọn ló tọ́ sí àwọn lóye àwọn ti náwó báyìí àwọn ti ṣe báyìí àwọn ti ṣàwó. Yoruba nation is bigger than that. The country we are trying to create or that is an advantage of emerging as a sovereign state is one that is bigger than any individual Yoruba land. Our laws, our values, our customs, our philosophy, and the will of the people superseded any individual interest. So ẹ tó bá wù kó gbọ́ ẹ tó bá wù kó má gbọ́ èmi ti sọ tèmi and I'm saying on the basis of the fact that wọ́n pé nǹkan tó yẹ kí gbogbo ọmọ Yorùbá tó actually sincerely tó fẹ́ kí Yorùbá gbé òmìnira tó yẹ kó máa focus attention wọn sí nìyẹn kó lè máa hàn nínú gbogbo àtọ́ máa ń wù. The affair is gone. Whether we like it or not, whether we want to pretend if it is true or not, because of our vested interest in Nigeria, èmi sọ fún yín categorically pé àwọn púpọ̀ yẹn the United States government have recognized them. Wọ́n lè make láti set for free. Our factor interest àti strategy wa within the context of the unfolding drama. If we want the good of every individual Yoruba citizens of this emerging Yoruba nation state, tó máa aggregate gbogbo interest gbogbo wa, tó máa fún wa lómìnira. Èmi ò lọ́tà. Tí àwọn kan bá fún báwọn kan wọn ọ̀fẹ́ rí wọn ẹ torí one thing or the other. Ọlọ́run wọn at every point in time in our nascent history Ọlọ́run connect gbogbo ọmọ Yorùbá tó gbé project ìdání tó dẹ̀ fún wọn ní vision àti that doggedness for them to see that this particular project is seen to a logical positive conclusion. That is my own observation. Kẹ́ni kan máa fi pé òun tóbi lọ ilẹ̀ Yorùbá lọ, no one is bigger than the Yoruba nation. What is not paramount in our minds, in our consciousness, and our commitment is the emergence of a free Yoruba nation under the able and capable, indefatigable leadership of Professor Adébájá Akíntóyè and the rest of our comrades, our Alajobis that is working with him. Kọ́lọ̀ fún wa ṣe o, ojúmọ́ ti wa o. Yoruba nation is here o, ó kù sí wa lọ́wọ́ o. Hello. Ajìjàgbara. Ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ dáadáa ẹja ọ̀rọ̀ máa gbétò yìí lọ. Ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ voice note tí mo fẹ́ play tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni ṣùgbọ́n ìyẹn náà mo fẹ́ lò tẹ́lẹ̀ náà ni. Àwọn Biafra wọ́n ní Trump sọ̀rọ̀ kan láìpẹ́ yìí wọ́n gbé information yẹn jáde lóòótọ́ o wípé ẹni bá ṣípá òun ni bàbá ẹ̀ máa ń gbé.
òun la ṣe ń pariwo pé rálì eléyìí tó ń bọ̀ iṣẹ́ ṣebí ẹ gbọ́ eléyìí rálì eléyìí tó ń bọ̀ yìí ṣe rálì tá a máa jáde tá a sáré lọ báyàwó wa nù lé ṣúkẹ́ṣúkẹ́ no kò sí yẹn a máa jáde tán ni gbogbo ètò tá a dẹ̀ máa fi jáde tán Olódùmarè ń ṣe é rálì eléyìí tó ẹni pé mò ń pariwo èmi ò fẹ́ mọ̀ pé gọ́vnà Sanwó-Olú kan lọ bìkan Ọbásanjọ́ kan lọ a ti rí i pé kò sí nǹkan kan mọ́ Nàìjíríà akọ̀lì máa ṣó yín ni pé ṣé ẹ rí ìlú tẹ́ ẹ wà tí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa fún Yorùbá Nation Àṣàkẹ́ TV gbogbo wọn bẹ́yẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn fún iṣẹ́ takuntakun tí gbogbo wa jọ ń ṣe ẹ̀yin ènìyàn mi rálì eléyìí tó ń bọ̀ yìí ipa tẹ̀yin bá mọ̀ pé ẹ lè kó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kó nítorí pé àkókò náà ti súnmọ́ àkókò náà ti dé tán local government chairman àbí ọ́fíìsì local government chairman gan àní débẹ̀ àní dé secretariat kò sí ta fẹ́ lọ ṣe ń bẹ̀ èèyàn kan sọ pé tá a bá fẹ́ gba Yorùbá Nation ó yẹ ká lọ block ó ní governor's office ló yẹ ká lọ block ó lẹ ká lọ ṣe kí la fẹ́ lọ ṣe ní governor's office kódà lọ́jọ́ yẹn gan gọ́vnà lè lọ bí iṣẹ́ ọjọ́ rálì wa gan kódà gọ́vnà lè lọ ọ́fíìsì kó lọ máa ṣiṣẹ́ ní kẹ́nìbọ̀dì má ṣe nǹkan tó bá fẹ́ ṣe ó ti yé ibi tí a bá ti ń ṣe rálì wa náà ibẹ̀ náà láàárọ̀ wà jẹ́jẹ́ ara wa títí di àkókò tí wọ́n á fi gbọ́ wa tí wọ́n á fi dá sí wa tí wọ́n á fi béèrè pé kí la fẹ́ tí wọ́n á fi sọ pé ó ti pẹ́ tí àwọn kódà interview tó ṣe fún Ayọ̀ Adébánjọ bàbá Ayọ̀ Adébánjọ tó ṣe olóògbé láìpẹ́ yìí lẹ́dí yẹn béèrè lọ́wọ́ ẹ̀ ó ní ìjẹ́ ẹ ti pé olóyè Ìgbòho kẹ́ ti béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó ń fẹ́ gan ó ní rárá ó ní kò ṣe ó so gbogbo àwọn Buhari wà ń bẹ̀ títí tó fi ṣèjọba tán kò pé olóyè pé ariwo tó tiẹ̀ ń pa ẹ̀ ó dáa kí ló fẹ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu wà ń bẹ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì béèrè lọ́wọ́ wa pé ariwo yìí sì ń tẹ̀síwájú lóò náà mo mọ̀ pé inú bàbá dùn pé kíní náà fi gbé mi débi tí mo wà yìí ṣùgbọ́n ó ní bó ṣe jẹ́ ó ní bó ṣe jẹ́ àwa ò dúró àwa ò bá yín mọ̀ bóyá wọ́n gbé èèyàn kan síbì kan àbí wọ́n gbé èèyàn kan síbì kan ó wu Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ṣùgbọ́n eléyìí tá à ń sọ̀rọ̀ ẹ̀ ń sìn rálì fàájà ni kì í ṣe rálì lásán kì dẹ̀ ń ṣe rálì tí ọlọ́pàá kan lè dún mọ̀húrú mọ́ wa a jẹ́ pé ẹ fẹ́ dó ogun sílẹ̀ Yorùbá nìyẹn a jẹ́ pé ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá a jẹ́ pé ẹ̀yin gan fẹ́ tọ́rọ̀rọ̀ òrù nìyẹn torí àwọn kan ń bẹ ń kọ́nà náà tó jẹ́ pé ẹ ti ṣẹ̀ táwọn gan ń wọ́nà láti gbẹ̀san lára yín a jẹ́ pé ẹ fẹ́ sílẹ̀kùlẹ̀ fún wọn nìyẹn láti wọlé wá nítorí pé rálì tá a fẹ́ ṣe mo sọ fún yín kò sí tá a fẹ́ lọ dé governor's office kọ̀ra pé bóyá a fẹ́ lọ blọ́ọ̀kù bẹ̀ẹ́ gọ́vnà ò ní ṣiṣẹ́ o ní jẹ́ kí gọ́vnà ṣiṣẹ́ kò sí tó jọ wàá lọ bí iṣẹ́ ẹ kódà àwọn tó bá fẹ́ tajà gan wọ́n lè máa tajà wọn disturb anybody o fẹ́ lọ bí iṣẹ́ yòó tó bá ti mọ̀nà tó lè gbà débi iṣẹ́ ọ̀nà tó ń gbà lọ bí iṣẹ́ ẹ náà tó bá ti sílẹ̀ fún ẹ máa lọ bí iṣẹ́ ẹ disturb ẹ pé bóyá wọ́n máa blọ́ọ̀kù bì kan kò hàn ní blọ́ọ̀kù bì kan gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan ẹnìyẹn ní tá a bá fẹ́ ṣe governor's office ó yẹ ká lọ block ẹ ní ó yẹ ká lọ block kíní kan ní ó yẹ ká lọ ṣe kò sí nǹkan kan tó ń jẹ́ blocking block anywhere ṣùgbọ́n ohun tí ò kàn ní ṣẹlẹ̀ ni pé irú eléyìí tó ṣe fáwọn ebi ń pa wá protest tó ṣe lọ́jọ́ sí tọlọ́pàá kan ní ó yá ẹ kóra yín lọ sí stadium ẹ lọ máa ṣe stadium ẹ̀yẹ láàní fààyè gbà torí pé àwa náà la nílẹ̀ wa ibi tó bá dẹ̀ wù wá láti lè ṣe protest ibi tó bá wù wá ni àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ ìjọba wọn yìí tó wà níjọba àwa náà la gbé wọn síbẹ̀ so wọn ò lágbára wa àwa la lágbára jù wọ́n lọ wọ́n lè lo agbára ipá láti sọ pé wọ́n fẹ́ ṣe kinní kan wọ́n fẹ́ ṣe kinní kan ẹ̀yin ọlọ́pàá tẹ̀ ẹ̀dẹ̀ gbé bọ́dá ní brọ́dà àwa lẹ jẹ́ ìyà jẹ̀yìn náà àbí ìyà ò jẹyìn ni ìyà ń jẹyìn gbogbo ẹ̀hún la fẹ́ gbọ̀n dànù lára yín so lọ́jọ́ yẹn kẹ́ mọ̀ pé àwa lẹ máa favour kì í ṣèjọba torí pé ọjọ́ ọ̀la àwọn ọmọ yín la fẹ́ gbà fún wọn
ṣèbẹ́ yìí náà ti rí báyìí olóko ò lè roko olódò ò lè rodò apànìyàn lọ́tún lọ́sì youth leader Afẹ́nifẹ́re ni wọ́n gbé yẹn abẹ́ ẹ̀ tí ì rí ní ẹ jẹ́ bóyá ẹ̀ dààmú ó rè ẹ lè má dààmú ó ní youth leader ń rèé ojú ẹ̀ rí ẹ̀ rí bó ṣe fine ẹ̀ rojú ẹ̀ bó ṣe fine ẹ̀yìn èèyàn mi ńgbà tó wà nínú tí ò rí ìnira tí ò sí wàhálà Ọlọ́run Lédùmarè ò ní já rí ìnira láyé kò dẹ̀ ní já bọ́ sínú wàhálà lágbára dẹ́dà ṣẹ̀dá àwọn tó dẹ̀ wà ńbẹ̀ kó Lódùmarè bá wa yọ wọ́n ẹ ti rí now ẹ wá wò ó ẹni tẹ́ rí tó fresh yìí ó kẹ́ wo Nàìjíríà bó ṣe rí ó kẹ́ lè mọ̀ bẹ́ẹ̀ kẹ́ ṣe lè mọ̀ bẹ́ẹ̀ ìgàn ṣe bá sáré sí ìgbésí ayé yín nínú Nàìjíríà kẹ́ mọ̀ pé inú ewu lẹ́wà ẹ rí bójú ẹ ṣe fresh ẹ rí bó ṣe fresh dáadáa Tondo tó wà ní ibi àgbọn ẹ yẹn ẹ rí Tondo yẹn ẹ rí bó ṣe fresh Tondo yẹn wà ńbẹ̀ now ẹ já padà wo arákùnrin wa now ẹ wo arákùnrin wa ń sìn nígbà tí ọwọ́ Fúlàní tẹ̀ nígbà tí àwọn ajínigbé tí wọ́n jí gbé nínú Nàìjíríà táwa kọ́ ti ń pariwo pé ẹja kúrò torí ewu tó wà ńbẹ̀ yìí youth leader mọ̀ o gbogbo bá ṣe ń pariwo náà ló gbọ́ o ṣùgbọ́n lè ní báyìí pẹ̀lú gbogbo nǹkan tó là kọjá yìí kó Lódùmarè bá wa dẹ́mi rẹ̀ sí kó má jẹ́ kí wọ́n ó pa á mo mọ̀ pé tó bá jàjàgbara tó bá padà sílé tó bá lẹ́nibọ̀dì tó sọ̀rọ̀ pé ó yẹ kó orílẹ̀-èdè yìí ó pín mo mọ̀ pé lójú ẹsẹ̀ òun náà máa wò pé olóòótọ́ ni ó yẹ kó pín o pẹ̀lú gbogbo gómìnà tá a ti ní nílùú yìí kò sí security gbogbo wọn kàn kówó wa wọ́n ń lọ wọ́n kówó wa wọ́n ń lọ wọ́n kówó wa wọ́n ń lọ kò sí ètò ààbò kankan pẹ̀lú gbogbo pírẹsidẹ́ǹtì tá a ti ń jẹ nílùú yìí kò sí ètò ààbò kankan ó yẹ kó orílẹ̀-èdè yìí ó pín mo mọ̀ pé nǹkan tó máa jáde lẹ́nu ẹ̀ nìyẹn ṣe bẹ́ẹ̀ ti rí ẹ rójú bó ṣe fresh ń bí Tondo rèé lágbọ̀n bàbá tó fresh dáadáa ó ti yé ìdí ẹ̀ rèé wọ́n yìnbọn lù nídìí ẹ ti rí bí bàbá yẹn ṣe rí bí bàtà ọ̀pẹ ẹni tó ń kọ tó bá sọ pé àwẹ̀ ń kọ ọ̀pẹ pé inú oko ọ̀pẹ ló wà kò sẹ́ni tó máa jiyàn o ìdí rèé o wọ́n ti yìnbọn lù nídìí ó rèé o ẹni bọ́n ṣe ṣayé youth leader Afẹ́nifẹ́re ṣẹ́ni bọ́n ṣe ṣègbésí ayé ẹ̀ ṣẹ́yìn náà ti rí bọ́n ṣe ṣègbésí ayé ẹ̀ so eléyìí ẹ má wàá wò pé ẹni eléyìí ló ṣá pé everyday là ń ṣó oríṣiríṣi kó má bàa jẹ́ pé ìwọ la tún máa padà post bí eléyìí la ṣe ń pariwo pé kò dìde kó má bàa jẹ́ pé ìwọ òbáàjò olóṣèlú òbáàjẹ́ kásẹ́lọ̀ ìbáàjò olówó ni ẹ́ ìbáàjẹ́ mẹ̀kúnnù ni àní kò dìde ká má bàa padà post ẹ bí eléyìí tó máa fi ẹ́ ṣe àfihàn fún àwọn tó kù tó tún ń bọ̀ pé ṣé ó ti rí ìdí tá a fi ń pariwo rèé o ìdí tó lóye fi ń pariwo rèé o. My fellow brothers and sisters, I beg you in the name of God, Chief Stanley Basaderomu, Aṣíwájú, my lovely wife, Omalara. Voice note tó fi gbé wà lọ́wọ́ mi o. Tẹ́ ẹ bá fẹ́ gbọ́ mo lè play ẹ̀ fún yín. Ẹ jẹ́ n wò báyìí òun lélẹ̀ kẹ́ ẹ gbọ́. ẹ jọ̀ọ́ ẹni tó bá gbọ́ mẹ́sẹ̀. we would have good gbogbo ẹ̀ka èmi àdógún mákòrò wà ní mò ń sọ. Mo ń bọ̀ o. Akíkanjú obìnrin wọn. mẹ́sẹ̀jì yìí. Ok, mo ń bọ̀ o. Jẹ́ bá yín wà. Ẹ jẹ́ bá yín wà. Ẹ̀yin èèyàn mi, a sọ fún yín pé eléyìí ò ṣe ṣeré-ṣeré. Àwọn ará bí wọ́n ti wọlé wá tán. Eléyìí ò ṣe ṣeré-ṣeré àti sọ fún tí yóò bá. ẹ ti rí kì í ṣe ṣeré-ṣeré sẹ́ẹ̀. My fellow brothers and sisters, I beg you in the name of God, Chief Stanley Basaderomu, Aṣíwájú, my lovely wife, Omalara. Ẹ̀yin èèyàn mi, mo ní kì í ṣe ṣeré-ṣeré. Mo ń bọ̀ máa wá jáde mo kàn fẹ́ kẹ́ gbóhùn ẹ̀ kẹ́ gbọ́ nǹkan tó sọ. Eléyìí ò ń ṣe ṣeré-ṣeré sẹ́ẹ̀. Ẹ máa gbọ́ o. Yeah.
Yeah, I was Manu Busha when Bush. Yeah. Speak English. Don't speak about speak English. Yeah. I don't even know. They have 100 million. So my family are trying to raise something. ẹni tẹ́ ẹ̀ ń wò yìí ni o ló ń sọ̀rọ̀ yìí o ẹni tẹ́ ẹ̀ ń wò lójú fọ́nrán yín ló ń sọ̀rọ̀ yìí o. What you want me to do for you? Now the last time when my oga tell me, but I don't know whether it is. Hello. Give me access to my Facebook. Okay. Don't tell me to grab a short message. Attention to Madishore and Deji. I need their help. They should have platform to help me out. They give me to 48 hours. Now they will give me here. 48 hours ni wọ́n fún. Please. Okay. Go take my one account number with the number. Please. Now. Okay. Now. Hello. Give me access to my Facebook. Okay. Yeah, I was Manu Busha when Bush. Yeah. ẹ̀yin èèyàn mi. Speak English. Don't speak. ẹ̀yin èèyàn mi. What happened? My friend, our secretary is very. They are trying to do something next. They are trying to do something, but I'm going to go out to China tomorrow. They can maybe raise something meaningful. So I have an injury on that. One shoot me then in the Jimmy. Ibi díẹ̀. I told 10. We're almost 10. Sorry. Ṣé ẹ ti gbọ́? Àwọn mẹ́wàá ni wọ́n kó. No, not 6 minutes. Let's speak Yoruba. I don't mean not speak English. Ibi tó ti ṣùtì ẹ̀ nídìí tó ń sọ òun lélẹ́yìí. It's a long story. Long story. No, it's a long story. ẹ̀yin èèyàn mi. Ṣé ẹ̀yin náà ti rí nǹkan? Olórí ọ̀dọ́ nìyẹn o. Olórí ọ̀dọ́ gbogbo Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá. Ó ti yé? So kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ. Kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ pé igba pírẹsidẹ́ǹtì lórílẹ̀‐èdè Nàìjíríà kò lè ṣe nǹkan kan. Ètò ìdìbò eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílùú Ọ̀ṣun mo ní wọ́n ti pa èèyàn kan ẹni tó pa leléyìí. Ẹ ti rí wọ́n ti pa lẹ́ni tí mo sáré ṣò yẹn wọ́n ti pa yẹn. Now kí ló ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun? Já sáré wò lórí pé wọ́n ń dìbò ní o ètò ìdìbò nílùú Ọ̀ṣun. Ẹ ti ráyé. Kọ̀mọ́dé ọ̀gá Ọ̀ṣun. Kọ̀mọ́dé. Where the other sister? I'm handing over the answer back. Yeah, collect your answer too. Take your answer. No, don't give it to just. Oh yeah, who you collect it? Oh yeah. Sorry, video this thing. They be like that. Yeah, this. Yeah, enter the motor. Go back. Yeah, let's go. Consider. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ ti rí bó ṣe lọ? Báyìí ni wọ́n ṣe dìbò ní Ara. Wọ́n bẹ̀rẹ̀ ìbò ní aago 6 ìdájí ní ìlú Ara. Wọ́n lo polling unit YTD. So nígbà tí wọ́n dé àwọn members PDP àwọn ni wọ́n gbé ballot box wá. No OSEC officer, no security.
fúnra wọn náà wọ́n gbé dé wọ́n sì fún wọn ní ballot paper wọ́n sì di ìbò wọn fúnra wọn wọ́n sì gbénú ọkọ̀ láago 6 ìdájí àárọ̀ yìí láago 6 ìdájí àárọ̀ yìí ẹni tó gbé ballot box lọ́wọ́ òṣìṣẹ́ ìjọba ní tíṣà grammar school nílùú Ara Ọlágbóyè Francis bákan náà tí ẹni tó ń jẹ́ olùdíje lábẹ́ àkóso ẹgbẹ́ PDP tí í ṣe Honourable Sanyawo Kun Adé òun náà wà níbẹ̀ láti di ìbò so nígbà tí wọ́n ṣèyún tán wọ́n gba Ebenezer 1 lọ ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ ní ìlú Ara wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo àwọn tó wà níbẹ̀ pátápátá ojú wọn la fi léde yìí orúkọ wọn sì ti wà níbẹ̀ so kí ẹ bá ti wo fídíò yìí ẹ ti rí gbogbo ẹ̀ bí ó ṣe lọ ní ìlú Ara ní Ward 1 Ara nìyẹn kò sí ẹnìkankan tó jáde dìbò pẹ̀lú wọn wọn ò gba ẹgbẹ́ míì láàyè gbogbo ADC AAC APP gbogbo àwọn ẹgbẹ́ yòókù tí wọ́n rẹ́gísítà wọn ò mọ bí wọ́n ṣe di ìbò wọ́n sì ti palẹ̀ rẹ̀ mọ́ gbogbo àwọn àfihàn rẹ̀ òun la fi ṣọwọ́ sí yín ẹ ṣé ẹ bá wa ṣiṣẹ́ lé lórí kíá. ẹ̀yin èèyàn mi ṣẹ́yìn náà ti rí bó ṣe ń lọ tó bá wá yá bẹ́ẹ̀ wọ́n á ṣe wúruwúruwúruwúruwúru ẹni tí ò lóye tó yẹ pé olè ló wá jà òun náà máa wá gbé síbẹ̀ àwọn èèyàn wa kọ̀ọ̀kan fídíò pọ̀ bẹ̀mí ìfẹ́ gbà wá lákòókò ẹ̀yin èèyàn mi à ń sọ gbogbo nǹkan wọ̀nyí kẹ́ ẹ lè mọ̀ pé kò sí Nàìjíríà kò sí so ohun tó wà lójú ọ̀nà sì tó wà lójú ọpọ́n ẹ̀yin èèyàn mẹ́ ṣíà fídíò yìí fún mi ẹ bá mi gbé rìnrìn àjò fún gbogbo ọmọ kóòtù òjíire gbogbo ìlú tẹ́ bá wà ní kẹ́ ṣíà ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá ká lè jọ mọ̀ bá ṣe jọ máa fọwọ́sowọ́pọ̀ gba ìran wa tó ń bọ̀ àti ìran wa yìí bá ṣe máa gbà lọ́wọ́ àwọn jẹgúdújẹrá yìí Fúlàní bẹ́ẹ̀nbẹ̀ tó ń pààyàn tó ń kidnap tó ń ṣe everything o Fúlàní bẹ́ẹ̀nbẹ̀ tó ṣe tiẹ̀ o ṣe pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni brother bàbá wa kí lórúkọ ẹ̀ bàbá tí mo gbé yìí mo gbé wá sórí ìkànnì Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run tó ní wọ́n fi tírélà rù wọ́n wọlé ẹ̀yin èèyàn mi gbogbo ibi tí ibi tẹ́ ẹ bá wà nílẹ̀ Yorùbá ẹ dìde sọ̀rọ̀ ara yín ṣebí àwọn ọlọ́dẹ kan lélẹ́yìí ẹ wo ìlú yìí ẹ dìde gbogbo ìlú tẹ́ bá wà ẹ dìde sọ̀rọ̀ ara yín torí kí rálì ìwà yìí tó wáyé afẹ́kẹ́yìn náà dìde sọ̀rọ̀ ara yín ẹ má kọ̀ wòra yín níwò pé ẹ kò fẹ́ sùn tẹ́tẹ́rẹ́ àwọn ọlọ́dẹ kan gbogbo gbàtà ṣe pé à ń pariwo lójoojúmọ́ ẹ̀yin ọlọ́dẹ ìlú ẹ dìde sọ̀rọ̀ ara yín àwọn ọlọ́dẹ kan ti ń dìde o torí èèyàn kan sẹ́ndì fídíò kan sí mi lénìí tó jẹ́ kí n rí i pé nílùú tiwa náà àwa náà ti dìde sọ̀rọ̀ ara wa o ẹ̀yin ọlọ́dẹ ìlú káàkiri gbogbo ibi tẹ́ bá wà ẹ dìde ẹ̀yin alágbára ẹ dìde sọ̀rọ̀ ara yín ẹ dìde sọ̀rọ̀ ara yín Fúlàní ti yí wa ká Fúlàní ti ṣe rí inú àsìkò Tinubu gbàsgbòs ni àwọn Fúlàní fẹ́ máa ṣe fún everybody ṣe mọ̀ pé ọ̀rọ̀ ṣẹ̀ríà bá àti kọ́ńkà wọn ṣẹ̀ríà ò lè wáyé àbí tó bá kọ̀ ṣe ń jamla gbogbo àwọn ọmọ Yorùbá àti kọ́ńkà wọn kò lè ṣeé ṣe torí mo ti rí inú wọn tó ti sọ tẹ́lẹ̀ náà tó pé tẹ́ bá wá fẹ́ ṣẹ̀ríà tẹ́ bá fẹ́ ni àwa ò fẹ́ ṣùgbọ́n Ọlọ́run ti gbogbo àwọn ọmọ Yorùbá ti kọ́ńkà yẹn ti lọ ó ti yé yín ṣùgbọ́n sì wọ́n ń ṣòro bí agbọ́n báyìí ni wọ́n ń ṣòro bí agbọ́n ni ó wá dà pé bí kinní kan ò bá ṣe kinní kan wọ́n á fi ṣàwàdànù òun lọ̀rọ̀ àwọn Fúlàní báyìí nílẹ̀ Yorùbá o ẹjá sáré wo bí àwọn ọlọ́dẹ yìí bí wọ́n ṣe káràmáìsìkì ọ̀rọ̀ ara wọn bọ́n ṣe káràmáìsìkì ọ̀rọ̀ ara wọn nílùú wọn bí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ màálùú làwọn Fúlàní yìí tún kó wọ ìlú yẹn ọ̀pọ̀lọpọ̀ màálùú ni wọ́n kó wọ ìlú yẹn kí wọ́n fẹ́ fi ṣe wọ́n kọ́ fẹ́ destroy gbogbo oúnjẹ tó wà nílùú yẹn pápátá gbogbo oúnjẹ tó wà nílùú yẹn wọ́n kọ́ fẹ́ bàjẹ́ kó tó di pé wọ́n tún bẹ̀rẹ̀ sí ní kidnap bẹ̀rẹ̀ sí ní pààyàn ẹ̀yin èèyàn mi ẹ wo bí àwọn ọlọ́dẹ yìí ṣe múra mo wá ṣó fídíò yìí fún gbogbo ẹ̀yin ọlọ́dẹ tẹ́ ẹ̀ bẹ nílẹ̀ Yorùbá pé kẹ́ ẹ dìde láti dáàbò bo ìlú yín ẹ lè kóra yín jọgọ kẹ́ ẹ lọ sọ́dọ̀ gọ́vnà kẹ́ ẹ lọ máa pariwo ń bẹ̀ pé ẹ need the empowerment ẹ fẹ́ kọ́ empower yín ẹ fẹ́ kọ́ fún yín ní gbogbo àwọn nǹkan èèlò tẹ́ ẹ lè máa lò láti lè máa fi dojúkọ àwọn aráabí ẹ dìde ẹ̀yin ọlọ́dẹ àdúgbò ẹ dìde Fúlàní ti yí yín kí ó ti yí yín po.
Huh? Tell am go back first. Tell am go back first. That's it, Yahweh. Oh, Daniel. ẹ̀yin èèyàn mi ṣèbẹ́ rí fídíò yẹn ẹ rí pé màálù yẹn pọ̀ ńgbà tí àwọn ọlọ́dẹ yẹn ní kó máa lọ ńkọ́ kí ni wọ́n ṣe wọ́n sọ èdè sí àwọn màálù yẹn bẹ̀rẹ̀ sí ní sá eré ni ṣé ti rí àwọn màálù yẹn bẹ̀rẹ̀ sí ní sá eré ẹni tó ń dà náà bẹ̀rẹ̀ sí ní sá lọ torí pé wọ́n rí àwọn ọlọ́dẹ ẹ bá wo ọwọ́ wọn ẹ rí pé ṣakabùlà náà gbé lọ́wọ́ wọn ní ìbọn gidi lọ́wọ́ pa kan ṣẹ̀ máa kí ni ẹ ti rí ẹ wo ọwọ́ àwọn gáìsì yẹn. Where you go? Where you pass? Huh? Tell am go back first. Tell am go back first. ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ bá yín ṣe kó lè tóbi ká lè rí dáadáa mo fẹ́ kẹ́ ẹ wo ọwọ́ àwọn ọlọ́dẹ yẹn mo fẹ́ kẹ́ ẹ wo ọwọ́ wọn ẹ rí pé ṣakabùlà náà gbé lọ́wọ́ bẹ́ẹ̀ bọ́n ṣe gbé ṣakabùlà yẹn àwọn fúlàní yẹn sì rí nìrí pé àwọn gáìsì tọ́jú ara wọn o wọ́n dẹ̀ dira. Where you go? Where you pass? Huh? Tell am go back first. Tell am go back first. That's it, Yahweh. mo fẹ́ bá yín ṣe kó tóbi dáadáa kẹ́ lè rí. Oh, Daniel. ẹ rí pé ẹ wọ́wọ́ bàbá wa yẹn tó ń sọ̀rọ̀ yẹn ẹ rí pé ṣakabùlà ló wà lọ́wọ́ ẹ̀ ẹ ti rí ìbọn àkíní ẹ ti rí ṣakabùlà ẹ ti rí ẹ máa wọ àwọn màálù yẹn. Oh, Daniel. ẹ ti rí. Where you go? Where you pass? Huh? Tell am go back first. Tell am go back first. That's it, Yahweh. ẹ̀yin èèyàn mi ṣebí ẹ rí i pé ṣakabùlà ló wà lọ́wọ́ àwọn gáìsì yẹn àwọn gọ́fúnọ̀sì wa tẹ́ ẹ̀ ń dìbò fún local government chairman yín tẹ́ ẹ̀ ń dìbò fún ṣe ti ráyé wọn lóde àwọn ló yẹ kó máa provide gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ lò dáadáa gbogbo àwọn security tẹ̀dẹ̀ ń wò ló wà registered o èmi wà lágbẹ́kọ̀yà èmi wà l'OPC èmi wà nínú àmọ̀tẹ́kùn o ṣùgbọ́n kò sí ìbọn gidi lọ́wọ́ wọn ẹ wo báwọn màálù yẹn ṣe pọ̀ tó ẹ wò pé ẹ rí i pé abúlé ni bẹ̀yẹn ò ṣe gbogbo èrè tó wà lóko yẹn sìn gbogbo oko bóyá ọ̀gẹ̀dẹ̀ ló wà ńbẹ̀ bóyá kinní ni wọ́n á ti destroy ẹ̀ nínú kó tó di pé àwọn ọlọ́dẹ yẹn ṣe dìde sọ̀rọ̀ ara wọn nílùú yẹn ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọjí o mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ o bí wọ́n ṣe ní ilẹ̀ Haúsá rèé tí ilẹ̀ Haúsá di ìtàn dọjọ́ tòní o tó jẹ́ pé Fúlàní ló ń pàṣẹ lé wọn tá àti ẹ̀gbúrú Haúsá kankan mọ́ tí wọ́n gbalẹ̀ wọn lọ́wọ́ wọn mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo màálù tẹ́ ẹ̀ ń wò tó ń kó wọlé yìí wọ́n fẹ́ fi destroy wa ni o kán lè ráyè mú wa ẹ rántí ọjọ́ kìíní àná ńgbà tí ìjà ṣe bí ìjà àwọn Fúlàní jáde wọn ni wọn ní kó tòmátò wọlé wọn ò ní kó kinní wọlé because wọ́n rí kìdẹ́ ṣe pé wọ́n rí wọ́n fi test wa bóyá a ṣì ní oúnjẹ bóyá a ṣì ní nǹkan ṣe mọ̀ pé ńgbà yẹn àwa Yorùbá bẹ̀rẹ̀ sí ní ru tòmátò jáde tòmátò wa bẹ̀rẹ̀ sí ní jáde àwọn náà rí pé àwọn gáìsì ṣì lóúnjẹ ṣe mọ̀ pé nígbà ayé Buhari ni ẹ mọyì àwọn àgbẹ̀ tí wọ́n pa nígbà ayé Buhari ẹ mọ bó ṣe destroy oko wa nígbà ayé Buhari ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ti dáwọ́ dúró torí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú gbogbo nǹkan wọ̀nyí ni bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ rí o gbogbo nǹkan wọ̀nyí òun ni bàbá Professor Banji Akíntóyè rí o gbogbo nǹkan wọ̀nyí òun ni Koiki Media rí o
gbogbo nǹkan wọ̀nyí òun ni Yèyé Dára rí o, gbogbo nǹkan wọ̀nyí ni Yorùbáwùyí rí o, gbogbo nǹkan wọ̀nyí ni gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ rí o, tá a fi ń pariwo lójoojúmọ́ tó fi dà pé ṣáwọn gáìsì ò níṣẹ́ ni, kò sínú wa tí ò níṣẹ́ ẹ̀. Ṣùgbọ́n a ti rí i pé ilẹ̀ Yorùbá yìí kó má bàa dìtàn, káwa náà lè káwọn ọmọ wa padà sílé. Ẹ̀yin ènìyàn mi, a máa gbọ́dọ̀ dákẹ́, a máa gbọ́dọ̀ sinmi, a gbọ́dọ̀ máa pariwo lójoojúmọ́. Òní mo ṣe máa ń sọ fẹ́yìn èèyàn wa pé tẹ́ bá ti jí láàárọ̀ ẹ máa gbàdúrà fáwa sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ máa pray fún wa. Ẹ máa gbàdúrà fún wa ní gbogbo ìgbà tẹ́ bá ti jí, gbogbo ìgbà tẹ́ bá ti ń ṣàdúrà, ẹ máa dárúkọ wa, ẹ máa gbàdúrà fún wa. Torí pé ohun gbogbo tá a rí rèé, bàdẹ̀ àtijọ́ láti gbà tá a ti tí ò bá sí ti wa ọ̀nà, ẹ̀yin náà ìbá ti mọ bí tí ilẹ̀ Yorùbá ìbá ti dé lónìí, tá a tó dúpẹ́ lọ́wọ́ social media tó tún wà. Ẹ̀yin ènìyàn mi, Fúlàní ò bá wa mu ní kékeré o. Àwọn atọ̀húnrìnwá tí Israeli dojúkọ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń pa lọ́wọ́lọ́wọ́ ń sìn. Amẹ́ríkà tiẹ̀ ní gbogbo ilẹ̀ kílò Gaza pé òun fẹ́ gba gbogbo bẹ̀, òun máa túlé kọ́ síbẹ̀, òun fẹ́ run bẹ̀ lórí ìwà ibi tí ń bẹ lọ́wọ́ àwọn gáìsì. Àwọn òun náà ní ń bẹ nílẹ̀ Yorùbá yìí o, in support of àwọn ọmọ Usman Dan Fodio tó ti dàgbà sí ilẹ̀ Yorùbá. Ṣẹ̀bẹ̀pọ̀ òun náà ní Usman Dan Fodio ti wá. Àwọn ọmọ Usman Dan Fodio tó dàgbà sí ilẹ̀ Yorùbá ni wọ́n jọ ń fọwọ́ kọwọ́ tọ́jọ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tó fi ń destroy ilẹ̀ Yorùbá lójoojúmọ́ o. Ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ ọkọ kóòtù òjìrì, ẹ dìde o, ẹ dìde o. Gbogbo ilẹ̀ Yorùbá báyìí kò sí lè tó safe o. Gbogbo ilẹ̀ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ kò sí lè tó safe. Kò sí ibi kan tẹ́ lè dárúkọ tó safe. Bó ṣe ń pààyàn l'Ákúrẹ́ náà ń pààyàn l'Óǹdó, ni wọ́n ń pààyàn n'Íbàdàn, ni wọ́n ń pa káàkiri. Ọmọ ẹlẹ́ran jẹgun, ọmọ aláṣọ bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá báyìí. Ìdí nìyẹn o tá a fi ń sọ fún yín pé rálì tó ń bọ̀ yìí rálì fàájá ni. Ìdí nìyẹn o tá a fi ń sọ fún yín pé rálì eléyìí tó ń bọ̀ yìí rálì yóò ní gbàgbàkúgbà. Nítorí pé ohun kan ṣoṣo tó jẹ́ ọ̀nà àbáyọ tá a lè fi gbára wálẹ̀ nìyẹn. Bàbá kó gidá nísìn, tá a kó ọ̀pẹ̀ dá nísìn pé ó yá o, Fúlàní ń pa wá o, bá lọ lé ọba akọ̀ jáde náà ni, kò ságbára lọ́wọ́ ọba ẹ ó dá àá bá wọn sọ̀rọ̀, ọba akọ̀ tù wá nínú ni pé ẹ máa lọ lé. Bá a dé governor's office náà governor lè jáde, à ń ṣiṣẹ́ lé lórí, a máa ṣiṣẹ́ lé lórí, gbogbo insecurity a máa ṣiṣẹ́ lé lórí, wọ́n tù wá lọ́kàn kó ká kúkú padà ní. Kò ṣètò ààbò, lẹ́yìn náà kò tún ní ṣètò ààbò. So nǹkan ẹyọ kan ṣoṣo tó kù rèé tá a ní ká fi gbára wálẹ̀. Nǹkan ṣoṣo tó kù rèé tá a lè fi jàjàbọ́, òun ni rally yìí o. Self determination rally òun ni o. Abẹ́ self determination yìí la lè sápamọ́ sí o, tá a lè fi béèrè ẹ̀tọ́ wa o. Tó o bá sọ pé o fẹ́ gbé pátákó kan dání, o fẹ́ kógi, o fẹ́ kọ́pẹ́, o fẹ́ kó kinní kan dání, o fẹ́ máa pariwo káàkiri street, o fìyà ń jẹra ẹni. Ọlọ́pàá lè fìdí ìbọn gbá ẹsẹ̀ gbẹ̀bì kan, àbí kọ́ kó yín kọ́ ní kẹ́ máa lọ sínú stadium kẹ́ lọ máa pariwo ń bẹ̀. Tẹ́ bá wá kékékékéké ẹ ti da footballer nìyẹn, ẹ bá ti kékékékéké tó ti rẹ̀ yín, everybody máa kó gbogbo jagbajatis tó kó dání, ó kákú máa kó lẹ̀ tá gbọ̀nà lé ẹ̀ lọ ni. Òwe ń tọ́ sọ fún yín nìyẹn. Ṣùgbọ́n mẹ́gàrálì eléyìí bọ̀ fàájà mẹ́gàrálì, ẹ jẹ́ kí gbogbo owó jáde wẹ̀yàn ọmọ aládé. Ìyá jìyà lórí ọmọ, ẹ̀ ṣiṣẹ́ lórí ọmọ. Bọ́mọ yẹn ò bọ́ sọ́wọ́ Fúlàní kọ́ jí gbé kẹ́ tó lọ máa wá 10 million, àbí kán gbẹ̀mí ẹ̀ kán tó gbowó kán tó gbẹ̀mí ẹ̀. Tí ò bá bọ́ sọ́wọ́ olóṣèlú tó fẹ́ dupò,